الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Ọpẹ́ ni fún Ọlọ́run, ọba tí gbogbo ọpẹ́ tọ́ sí. Ọpẹ́ ni fún Ọlọ́run, ọba tí gbogbo ẹ̀yìn tọ́ sí. Mo kí Ọlọ́run, ọba tó ní gbogbo nǹkan lọ́dọ̀, ọba tí gbogbo agbára ń bẹ lọ́wọ́ ẹ̀. Mo fẹ̀yìn fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam, òjíṣẹ́ tí Ọlọ́run rán sí gbogbo àgbáńlá ayé. Mo kí àáfàá mi, bó tiẹ̀ jẹ́ pé léni wọn ò sí láyé mọ́, Sheikh Mustapha Babátúndé Balógun rahimahullahu ta'ala. Ọlọ́run kó bá mi fi wọ́n sí ààyè ìkẹ́ lọ́dọ̀ rẹ̀. Mo kí ẹ̀yin tọ́lọ́run kólé ayé lé lọ́wọ́, ẹ̀yin ajúnilọ, ẹ̀yin tọ́lọ́run fi sí ipò àṣẹ lé wa lórí. Ọlọ́run kó kọ́ yín mọ̀ ọ́n ṣe o. Èyí tá à ń rí ní orílẹ̀-èdè wa yìí, ọ̀rọ̀ bí egbìnrin ọ̀tẹ̀ ni. Bí a ṣe ń paná ìkan, òun nìkan ń rú. A ní táńdí ò mọ̀ ọ́ jó, wọ́n gbélù fún táńdí. Ìyẹn náà tún bọ́ sí jó, ó ń fẹ́ jó àjòbàjẹ́. Ọlọ́run kó kọ́ yín mọ̀ ọ́n ṣe o. Ìgbà tí àwọn ìjọba tàná tí wọ́n ń ṣe àkóso lé wa lórí, à ń pariwo ìlú ò rọgbọ, ìlú ò dáa, nǹkan wọ́n, nǹkan gbówó lórí. Àtúbù ṣe gàdà, a ní ká tún dán ẹlòmíì wò, bó tiẹ̀ jẹ́ yí pé àwa kọ́ là ń tò ó, ọba tó lágbára ló fi wọ́n sí ipò àṣẹ tí wọ́n ń ṣe wá bó ṣe wù wọ́n. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run á kọ́ yín mọ̀ ṣe o. Àwọn ibi tí ẹ̀ ń darí wa lọ kò tí ì yé wa, ẹni tó bá ló yí òun bóyá nínú àwọn tẹ́ jọ ń ṣe àkóso ló máa sọ wípé òun mọ ibi tí ẹ̀ ń lọ. Àwa tí ẹ̀ ń ṣe àkóso lé lórí, ọ̀pọ̀lọpọ̀ wa nínú wa ni ò mọ ibi tí ẹ̀ ń lọ. Ní orílẹ̀-èdè eléni, igbe ọ̀wọ́n gógó nǹkan gbogbo wa ń pa, bẹ̀rẹ̀ látorí ọ̀wọ́n gógó epo, ọ̀wọ́n gógó oúnjẹ. Àwọn tó jẹ́ adarí àwọn òṣìṣẹ́, wọ́n gbìyànjú láti ṣe ìdaṣẹ́sílẹ̀, láì fi ẹ̀hónú hàn lórí bí nǹkan ṣe rí, lórí ibi tó ọrọ̀ ajé tó ń dorí kọ, bí epo ṣe wọ́n gógó. Wọ́n ń jà fún ìfikún owó oṣù àwọn òṣìṣẹ́. Àbálọ àbábọ̀, ìjọba fi ọgbọ́n àrékérekè tí a ti mọ̀ wọ́n sí tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n fi pa wọ́n lẹ́nu mọ́. Àwọn ò fowó kún owó àwọn òṣìṣẹ́. Wọ́n dárúkọ gbèdéke iye kan tó máa fi kún, bóyá 15,000 àmì 25,000 fún
àsìkò kan tó yọ padà. Gẹ́gẹ́ bí mo ṣe gbọ́, oṣù 6 péré ní èlé owó oṣù yẹn wọ́n máa lò gbà kan tó yọ padà. Ọ̀rọ̀ yìí pààyàn lẹ́rìn, ó dẹ̀ tún gbomijé lójú èèyàn. Ó pààyàn lẹ́rìn ní abala yìí pé fún oṣù 6 péré náà fi máa jẹ àǹfààní ẹ̀kúnwó yẹn. Lẹ́yìn oṣù 6 wọ́n tún padà sí ẹsẹ̀ àárọ̀. Ẹkún bẹ̀ fún gbogbo orílẹ̀-èdè ní pé gbàrà tí wọ́n bá ti fi kún owó oṣù àwọn òṣìṣẹ́, gbogbo nǹkan á gbówó lórí. A sì mọ̀ ní ọ̀rọ̀ orílẹ̀-èdè tá a wà yìí pé tí nǹkan bá ti gbówó lórí kì í padà lọ sẹ́yìn mọ́. Ó ṣọ̀wọ́n látìgbà tí n tó ń jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ti ń bẹ kán ní nǹkan kan gbówó lérí o, ó tún wá padà já wálẹ̀. Mo lè sọ yí pé ẹ̀ẹ̀kan gẹ́gẹ́ bí ọjọ́ orí mi lénìí, ẹ̀ẹ̀kan ni mo lè sọ pé mo rí àpẹẹrẹ irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí. Ìyẹn ní àsìkò tí Alhaji wa Shehu Shagari tó ń ṣe àkóso orílẹ̀-èdè. Ìgbà tí bàbá wa Ọbásanjọ́ tó ṣe ìjọba ológun, nǹkan gbówó lérí lóòótọ́, àmọ́ ní àsìkò yẹn bàbá ń ṣe iṣẹ́ pé kí orílẹ̀-èdè Nàìjíríà kan ní àjẹṣẹ́kù lókè òkun tí ìjọba tó ń bọ̀ tán máa dé bá. Wọ́n gbìyànjú, wọ́n ṣiṣẹ́ takuntakun ńgbà yẹn. Owó wà lápò. Alhaji Shehu Shagari débẹ̀, bó tiẹ̀ jẹ́ pé bàbá yẹn ní ọ̀dọ̀ tèmi gẹ́gẹ́ bí ẹnìkan ó lẹ́mìí ìṣe, ṣùgbọ́n àwọn tán kókó ráńkọ́ tán dìjọ́ ṣèjọba, kí ni èròǹgbà wọn, kí lèrò ẹ̀mí wọn lórí ìṣèjọba yẹn, ẹnikẹ́ni ò tètè mọ̀. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ìjọba ṣíṣe la rí i pé bàbá fúnra ẹ̀ ní ẹ̀mí ìṣe àti ṣe dáadáa, ṣùgbọ́n àwọn tó rọ̀gbà yíká wọn èrò ẹ̀mí wọn ò dáa. Èrò jẹ́tán ló wà lórí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wọn. Ara wọn ni bàbá wa Akínlóye, ọmọ Egúnjẹmí ní ìgboro Ìbàdàn. Bàbá Awólọ́wọ̀ pariwo nígbà náà, nígbà tí nǹkan fẹ́ máa yíwọ́, ẹ wá nǹkan ṣe sí bí nǹkan ṣe ń lọ yìí o. Ọrọ̀ ajé wa ti ń dorí kodò. Bàbá Akínlóye ó bẹ́ síta. Ìlú òyìnbó ní London ni bàbá ti pariwo ńgbà náà yìí pé kò sí nǹkan kan tó ṣe ọrọ̀ ajé Nàìjíríà. Àlékù àti rẹ̀ nìkan kan tó ń salẹ̀ jẹ ní ìgboro ní orílẹ̀-èdè Nàìjíríà. Ilẹ̀ ẹjọ́ náà tí bàbá yẹn sọ pé wọn ò tí ì rí ẹni tó ń salẹ̀ jẹ, àti ẹ̀ tí wàá ṣàǹtójú tó kọjá ilẹ̀ ṣíṣàjẹ ní orílẹ̀-èdè eléyìí. Ìgbà tí Alhaji Muhammadu Buhari tí wọ́n ń ṣe àkóso orílẹ̀-èdè yìí, ó níye tí à ń ra jálá epo, ó níye tá à ń ra àpò ìrẹsì. Bẹ́ẹ̀ náà ni ìgbáyé ti Goodluck Jonathan. A mọ̀ pé láti ìgbà yẹn gan ni nǹkan ti ń bàjẹ́ bọ̀, bẹ̀rẹ̀ látorí
Babangida ní ọ̀rọ̀ orílẹ̀-èdè ló ti ń dorí kodò. Ẹni tó gbìyànjú díẹ̀ láti ṣe àtúnṣe, ṣùgbọ́n tí ọba tó ní ẹ̀mí tó gba ẹ̀mí lọ́wọ́ ẹ̀, ó ní bàbá wa Yar'Adua. Bàbá yẹn lẹ́mìí àti ṣe dáadáa, ṣùgbọ́n ikú bọlá jẹ́. Nínú àwọn táwọn ti ṣe olórí orílẹ̀-èdè yìí tó hàn sí èmi o, tí mo lè kan sáárá sí pé wọ́n ní ẹ̀mí dáadáa, ṣùgbọ́n àwọn tó rọ̀gbà yíká wọn, àwọn náà da ìjọba wọn rú. Bẹ̀rẹ̀ látorí bàbá wa Tafawa Balewa. Bàbá yẹn ṣó jẹ́ olódodo lójú tèmi. Bàbá yìí títí tó fi kúrò lórí àpèrè ìṣèjọba, bóyá ni aṣọ agbádá tí bàbá yẹn ní tó bá tó 4 kò kọjá 4. Kò lé ọrọ̀, kò lé owó. Ó ti mọ̀ pé ó mọ̀ dá, torí pé onímọ̀ tààrà ni bàbá yẹn, ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run ọba tó yé ni, pé kí ni ibo ni kò ń sọ fún Ọlọ́run tó ń bá dé iwájú ẹ̀ pé òun ti rí ọ̀rọ̀ tó ń kó jọ. Bàbá yìí ò lé ọrọ̀ títí tí wọ́n fi gbẹ̀mí lẹ́nu bàbá yìí. Ní ìgbà yẹn Ọlọ́run ló gbà ó, ìṣẹ̀dá. Àwọn tí wọ́n yìnbọn pa bàbá yìí wọ́n kánjú ni. Bí wọn ò bá yìnbọn pa, ìgbà tó lọ náà ló máa lọ. Ṣùgbọ́n wọ́n tara bàbá yẹn ra orí ikú fúnra wọn, fún ìran wọn ni wọ́n ṣiṣẹ́ tí wọ́n ṣe. Bàbá yìí ò lé ọrọ̀ rárá, ṣùgbọ́n àwọn tí ó bá ṣèjọba, àwọn náà bà ìjọba bàbá yẹn jẹ́. Bákan náà ló ṣiṣẹ́lẹ̀ sí Alhaji wa Murtala Muhammed, ọ̀gá ológun ìgbàanì. Òun náà fẹ́ ṣe, ó fẹ́ tún nǹkan ṣe, ṣùgbọ́n àwọn tó jẹ́ pé àríjẹ nídìí ìbàjẹ́ ni wọ́n dẹ̀mí ẹ̀ légbodò. Now bàbá wa Tinubu débẹ̀, ẹsẹ̀kẹsẹ̀ owó epo gbówó lọ, ó gòkè fàá, ó gbówó lórí. Wọ́n ń jẹ́ ká mọ̀ ńgbà náà yìí pé nǹkan táwọn bá ń lẹ̀ ló jẹ́ kọ́rọ̀ ò rí bẹ́ẹ̀. Tí wọ́n bá sọ pé àkókò tó ti padà, tí wọ́n bá sọ pé àwọn ọmọ bí nǹkan ṣe rí káwọn tó dórí àpèrè, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi nígbàgbọ́, torí ìṣèjọba Muhammadu Buhari kò ṣẹ̀yìn bàbá wa Tinubu. Ní ti òdodo, àwọn gan ni wọ́n ṣe atọ́kùn Buhari láti dé orí àlééfà. Tí kì í bá ṣe tiwọn, Alhaji Buhari ò lè gbóòórùn àpèrè yẹn. Bóyá ó ti ní àdéhùn tó jọ wà láàrin wọn, bí ò dáa bá tiẹ̀ mọ̀, èyí tó ṣẹlẹ̀ ti fi àwọn gbogbo ayé pé àjọmọ̀ wọn ni. Bí wọ́n ṣe ṣèjọba tó fi dagun débi pé wọ́n ní láti fi owó kún owó epo. Tí bàbá wa Tinubu bá sọ fáwọn ọmọ, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi nígbàgbọ́ nínú wọn mọ̀. Ìgbìyànjú láti ṣe àtúnṣe nǹkan tó ti bàjẹ́ làwọn náà rò pé àwọn ń ṣe. Wọ́n fowó kówó epo. Àwọn àjọ òṣìṣẹ́ wọ́n fà kíkọ́rí wípé wọ́n gbọ́dọ̀ wá nǹkan ṣe láti fi mú ìdẹ̀rùn bá ará orílẹ̀-èdè.
wọ́n gbé sùnmọ̀mí pé àwọn fẹ́ ṣe ìdaṣẹ́sílẹ̀. Ìdaṣẹ́sílẹ̀ yìí àwọn tó máa jẹ àǹfààní ẹ̀ kò ju àwọn tó wà ní òṣìṣẹ́ lábẹ́ ìjọba. Mo wá wo iye wọn nínú àwa tá a wà ní orílẹ̀-èdè. Gbogbo wọn pátápátá wọn tó 1,150,000 láwọn tó jẹ́ òṣìṣẹ́ lábẹ́ ìjọba. Tí wọ́n bá tó wọn jù bẹ́ẹ̀ lọ. Ká tiẹ̀ wá ní afẹ́fikún pẹ̀lú àwọn tó jẹ́ ológun ni o, ológun orí ilẹ̀, tòfurufú, tinú omi, ọlọ́pàá, àwọn aṣọ́bodè, gbogbo wọn pátápátá wọn tó 10,000,000 tí í ṣe tí olóyìnbó ń pè ní 10 million. Gbogbo wọn tó iye yẹn lórí àwa 1,100,000 jù bẹ́ẹ̀ lọ tí í ṣe 100 million. Ó ju 100 million lọ ní Nàìjíríà ní àwa tá a jẹ́ ọmọ orílẹ̀-èdè. Ọjà tí àwọn tí wọ́n fẹ́ tìtorí wọn fi owó kún owó òṣìṣẹ́ yìí, ọjà tí wọ́n ń ná ni gbogbo wa ń ná. Ibì kan náà ni gbogbo wa ti ń ra oúnjẹ, ra gbogbo nǹkan tá à ń lò. Àwọn ò lọ́jà tiwa lọ́tọ̀ tá a ti ń ra nǹkan. Ọjà kan náà ni gbogbo wa ń ná. Gbàrà tán bá dẹ̀ ti fi owó kún owó òṣìṣẹ́ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ nínú ìṣe látẹ̀yìnwá, nǹkan á gbówó lórí, gbogbo nǹkan ló máa gbówó lórí. Lọ́wọ́lọ́wọ́ báyìí a ti ń jìyà lọ́wọ́ àwọn onímọ́tò. Ibi tá à ń wọ̀ ní 100 kan ó ti ń di 300, 400, 500 tá à ń wọ̀ ní 100 kan náírà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìyà yẹn ti ń pa wá lórí lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọn tí ìfowókúnwó òṣìṣẹ́ nìyẹn o, pé ti ọ̀rọ̀ yìí pé epo gbówó lórí nìkan ní tá yìí ń forí rọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tán bá tún wá fowó kún owó òṣìṣẹ́, nǹkan á tún lọ sókè tó fi mọ́ oúnjẹ. Náírà 105 kò tó ọmọ ọdún 2 jẹun kó yó mọ́ lénìí. Nígbà tí èmi wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, mi ò ná tó tó kọ́bọ̀ 5 kí n tó yó. Kò sí ọmọ náà tó lè jẹ oúnjẹ kọ́bọ̀ 5 tó máa jẹ oúnjẹ yẹn tán. A mọ̀ pé owó kò rọrùn láti rí ìgbà náà lódodo. Bẹ́ẹ̀ náà ni ìnira ò tó báyìí. Àti ẹ̀mọ́ tó ń jẹ́ ìnira tó tó yìí rárá ní ìgbà yẹn. Ìgbà yẹn ti lọ. Ẹ wo ti àwa tí kinní yìí máa kàn jù. Kò sí nǹkan kan tí mẹ̀kúnnù tí ò ṣiṣẹ́ lábẹ́ ìjọba, kò sí nǹkan kan tó jẹ́ àǹfààní tá à ń rí tí ẹ̀yin tẹ́ pé ra yín ní tọ́lọ́run kó wa lé lọ́wọ́ tẹ́ jẹ́ alákòóso lé wa lórí. Àǹfààní tá à ń jẹ lábẹ́ ìṣèjọba yín kò sí. Ní orí nǹkan kan tọ́ka sí ju wípé kẹ́ tó sọ wípé ká mówó ọ̀tún wá, ká mówó òsì wá, owó orí, owó gbá, owó ẹ̀yìn. Ẹ ń gbowó yìí lọ́wọ́ wa. Àwọn ò láǹfààní kankan tá à ń jẹ nínú ìṣèjọba yín. Àwọn kan náà tẹ́ ẹ dojúkọ, tẹ́ ń tọ́jú, òun làwọn tó jẹ́ òṣìṣẹ́ lábẹ́ yín. Ohunkóhun tẹ́ ẹ bá dẹ̀ ṣe fún wọn, táwọn tí wọ́n wà nílùú tí wọ́n bá ti rí pé ẹ ti ṣe nǹkan kan báyìí fún àwọn tó jẹ́ òṣìṣẹ́ yín, gbogbo nǹkan tá à ń rà gbówó lórí.
àwa là ń jẹ ìtójú nínú ìyà, àwa tá à sí lábẹ́ òṣìṣẹ́ yín. Ẹ ronú síbẹ̀ ṣe ń ṣe ìjọba lé wa lórí. Ẹ rántí pé ẹ ń bọ̀ bí tí wù kó ẹ pẹ́ tó láyé, ẹ ń bọ̀ wá ṣe ìṣirò bẹ́ẹ̀ ṣe ìjọba lé wa lórí, adarán jẹ̀lẹ́jẹ́ lórí wa. Wọ́n á bi yín léèrè bẹ́ẹ̀ ṣe darán jẹ̀ sí. Kò sẹ́ni tó máa gbáyé rà o. Ẹ ń lọ jábọ̀ fún ọba tó ní agbára lọ́dọ̀. Wọ́n á sì bi yín léèrè. Kẹ́ẹ̀tì ẹ̀ tó kúrò láyé gan, lẹ́yìn gan ó ti mọ ibi tí ọ̀rọ̀ yín máa já síwájú Ọlọ́run. Èyí tó bá lóun fọwọ́ rọrí kúnnú yín, kẹ́mi tó bọ́ lára ẹ̀ náà ti máa fi hàn bí a ṣe ń wo fídíò. Ẹni tó gbé ẹ nínú ẹ̀jẹ̀ nígbà tó dáyé, wọ́n á fi hàn ẹ́. Tó rí rí tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n á fi hàn ẹ́. Títí dórí tó ṣe gbẹ̀yìn láyé, wọ́n á fi hàn ẹ́. Bẹ́ẹ̀ ti gbà yẹn, wọ́n á ti gbóhùn lẹ́nu ẹ, o ò ní lè sọ̀rọ̀ pé nǹkan báyìí ló ń rí. Orí nìkan ni wàá máa mì. Ẹlòmíì àti ẹ̀ máa ké tómi á máa jáde lójú ẹ̀. Àwọn tọ́rọ̀ òye wọ́n á ní ojú abiyamọ ló ń ro, ẹkún abiyamọ ló ń sun ipò ń fẹ́ dà àwọn ọmọ sílẹ̀. Bàbá ńlá irọ́, bàbá ńlá irọ́. Ohun tí wọ́n ń fi hàn, ibi tọ́rọ̀ rẹ̀ ó padà já sí, tí wọ́n ń fi hàn ló ń pa lẹ́kún. Ẹ ṣe eré káyé lè sọ dáadáa nípa tí nǹkan tẹ́ bá ṣe. Ẹ kẹ́sìn níwájú Ọlọ́run. Gbogbo tó ní í ṣe pẹ̀lú ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà ó rọ̀rì sí ọ̀dọ̀ ẹnìkan. Òun nìkan ló ń ṣàkóso. In fact, ní ti òdodo, ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè ní Google, àwọn tó mọ̀ ọ́ wò tí wọ́n bá wò ó tán béèrè lọ́wọ́ ẹ̀ ta lẹni tó ní Nàìjíríà, orúkọ ẹnìkan ló máa ń gbé jáde. Ẹ yọ ẹnìkan péré, ta lẹni náà tó ń gbórúkọ ẹ̀ jáde, Dangote. Ìdí àtìtúmọ̀ ni wípé ntójú nínú nǹkan ọrọ̀ ajé àlùmọ́nì orílẹ̀-èdè yìí, àbí àkóso ẹ̀ ni wọ́n kó sí. Òun nìkan ni sìmẹ́ǹtì wà ní abẹ́ àkóso rẹ̀. Òun nìkan ni ṣúgà wà lábẹ́ àkóso ẹ̀. Òun nìkan ni iyọ̀ wà lábẹ́ àkóso ẹ̀. Òun nìkan ni sìmẹ́ǹtì wà lábẹ́ àkóso ẹ̀. Òun náà ló tún dá iléeṣẹ́ ìfọpo sílẹ̀ báyìí sì. Èyí tó ń túmọ̀ sí pé sùmọ̀mí táwọn kan ti ń gbé látẹ̀yìn látìgbà tí Nàìjíríà tó ti ń jẹ́ Nàìjíríà, pé àwọn á ṣe ìjọba àwọn á ṣe adarí láti ibi tí òòrùn ti ń yọ wá títí débi tí òòrùn ń wọ̀ sí. Àṣẹ àwọn amúlẹ̀ débẹ̀ ní Nàìjíríà. Àwọn àpẹẹrẹ nìyẹn. Gbogbo wa wọ́n fẹ́ sọ wá di ẹrú. Ó ṣeé ṣe kí kòkò má gbomi kó má gbẹ̀yìn. Tó bá dásìkò àti ṣu fùràálà. Àmọ́ ẹ ṣe eré o, káyé lè sọ dáadáa ń pa tiyín pé ẹ ṣe dáadáa. Bẹ́ẹ̀ bá dẹ̀ tún ṣe, bẹ́ẹ̀ bá tún gbégbá ọ̀nà míì náà,
ayé tún sọ ń pa tiyín náà, àmọ́ kò sí ìtẹ́ ṣe o tọ́ba tó ní agbára lọ́dọ̀, tó ní ẹ̀san tí ò ní san yín lẹ́san. Ẹ bá ṣe dáadáa ẹ gbẹ̀san dáadáa, ẹ bá tún ṣe dáadáa nídàkejì ẹ gbẹ̀san ẹ̀. Àṣegbé ò sí níwájú Ọlọ́run, àṣepamọ́ ni. Ó tó jọ́ mẹ́ta tí mo ti yọjú báyìí lórí ẹ̀rọ amóhùnmáwòrán báyìí. Ètò yìí ẹ bá wa pín kó dé gbogbo ibi tó bá yẹ kó dé. Àwọn tí ọ̀rọ̀ kàn ẹ jẹ́ ká jẹ́ káwọn náà rí. Ọ̀rọ̀ yìí ìmọ̀ràn ni, ìtanijí ni fún àwọn tán bá mọ̀ bẹ́ẹ̀. Kán ṣe ìjọba, kán wo ro ti àwa tí a sí lábẹ́ àkóso iṣẹ́ lábẹ́ wọn, kán ro tiwa náà mọ̀. Ní tí wọ́n máa ṣe tá kó àwa tá a sí ní abẹ́ àkóso ìṣèjọba wọn lára, kán róore o. Wọ́n pe kinní kan ní palliative tí wọ́n ní wọ́n ṣe lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tán kó owó fún àwọn gómìnà. Ẹ fi ṣe nǹkan tí ó dẹ àwọn aráàlú níbi tẹ́ ń ṣàkóso ìjọba lé lórí, tí ó fi mú ìdẹ̀rùn bá wọn. Wọ́n mọ tó yẹ kán ṣe, wọn ṣe. Palliative tí wọ́n ń tọ́ka sí yìí, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, ẹ yọ hóró ṣúgà kan péré lásán ní ìgbà. Bẹ́ẹ̀ náà ni ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún bẹ́ẹ̀. Àwọn kan ni wọ́n pin mọ́ àwọn kìíní yẹn mọ́ra wọn lọ́wọ́. Wọ́n á dẹ̀ máa sọ ibi mélòó ni olórí ìjọba wa bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ibi mélòó ló fẹ́ rí? Àwọn ti ṣe tó yẹ kán ṣe. Àwọn tí wọ́n gbéṣẹ́ ìlé lọ́wọ́, àbòsí ni wọ́n fi ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ni ò jẹ àǹfààní kankan nínú kinní yẹn. Àwọn tán jẹ àǹfààní, kí á sọ pé ẹyọ ẹnìkan nínú 100 èèyàn làwọn tó jẹ àǹfààní ẹ̀. Àwọn yòókù oníkálùkù gba kámú ni. Ṣùgbọ́n tí ìyà ẹ̀ bá dé, gbogbo wa lájọ ń jẹ. Ẹ ṣàtúnṣe lórí gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tá à ń tọ́ka sí. Ẹ gbìyànjú ẹ ṣàtúnṣe. Bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ bá ṣàtúnṣe, bínibíní á bí yín, béèrèbéèrè á béèrè lọ́wọ́ yín. Àwọn tí wọ́n ní agbára láti bí yín léèrè, wọ́n á bí yín léèrè, ẹ lè mú jẹ. Ẹ ṣayére káyé lè bí sọ ń pa yín pé ẹ ṣe dáadáa. Àmọ́ ẹni tó bá ní tó dáadáa ṣíṣe òkan òun, aburú náà ló ń fẹ́ jókòó tì. Ẹ kó múra sí i. Tó bá tásìkò, àwọn tí ó fi hàn wọ́n ó fi hàn wọ́n wípé wọ́n ṣe tó kù díẹ̀ káàtó. Ìgbà yẹn kò wá ní sí àǹfààní àti ṣàtúnṣe mọ́. Ṣùgbọ́n ńsìn àti ṣe àtúnṣe, àǹfààní ẹ̀ sì wà fún yín, ààyè ẹ̀ sì yọ fún yín láti ṣe. Ẹ róore o, ẹ róore o. Ẹni tí gbogbo ọrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé òun nìkan, abẹ́ ẹ̀ nìkan ni gbogbo ẹ̀ wà. Ló wá mọ̀ pé wọ́n kàn fi bàbá yìí gan bo ojú ni.
àwọn tó ń jọ ń ṣàkóso ẹ̀ pọ̀. ẹ̀tọ́ orúkọ ẹ̀ láyé ń gbọ́ ni. tóun gan bá mọ ẹrù tí wọ́n dì lé òun lórí, tí wọ́n bá ká gàgà lójú ẹ̀, kó rí tó wà nílẹ̀ fóun ní àkọọ́lẹ̀, á yẹrí fún un. tó wà ní àkọọ́lẹ̀ fún wájú Ọlọ́run. ẹ má rò pé a bá ti kúrò láyé yìí ó ti tán síbẹ̀ nìyẹn o. bàbá ńlá rọ ìrìn àjò míì tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ọ̀rọ̀ wa nílé ayé ń bí dàbí ọmọ tá a bí, tá a fi sí ẹnu ẹ̀kọ́. bó bá dojú kẹ̀kọ́ yẹn tó ṣe dáadáa, tó ṣàṣeyege, tó bá padà dé, yàtọ̀ fún wípé inú tiẹ̀ gan máa dùn padà sí ọ̀dọ̀ àwọn tí wọ́n rán ní ilé ẹ̀kọ́. á dé abójú rí àwọn òbí ẹ̀ pàdé, wọ́n á tẹ́wọ́ gbà, wọ́n á kí káàbọ̀, ọmọ dáadáa. ètò bá tó tìdílé ibi tí wọ́n ti ń kí oríkì wá, wọ́n á kí lóríkì, inú ẹ̀ á dùn, ara ẹ̀ á yá. ṣùgbọ́n ètò bá dọ̀hún tó jẹ́ pé àwọn kùdìẹ̀kudiẹ tó ń ṣe ń bẹ̀ ló ń bá wọn gbé dání, bí ẹgbẹ́ òkùnkùn, bí nǹkan kan, tó fi ẹ̀kọ́ tí wọ́n ti torí ẹ̀ rán, tó fi yẹn sílẹ̀ tí ò ṣe, tó máa wá dé tó jẹ́ pé èsì tó mú bọ̀, èsì tí ò dùn mọ́, tí ò ní dùn mọ́ àwọn òbí ẹ̀ tó ń rán nílé ẹ̀kọ́, tí ò ní dùn mọ́ wọn ló ń gbé bọ̀. òun fúnra ẹ̀ gan-an bíbọ̀ tó ń bọ̀, ó ń bọ̀ pẹ̀lú ìbànújẹ́ ni. á tún dé sọ́dọ̀ àwọn tí wọ́n bí tán rán nílé ẹ̀kọ́, á tún bá bànújẹ́ ń bẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ wa nílé ayé. èyí tẹ́yìn náà bá ṣe ẹ gbà o. ẹ̀yin tí wọ́n fi gbogbo àkóso ọrọ̀ orílẹ̀-èdè lé lọ́wọ́, tí wọ́n gbé sábẹ́ yín, ẹ̀yin nìkan lẹ mọ̀ ọ́n ṣe, kò sẹ́lòmíì tó túmọ̀ ṣe bíi tiyín. ẹ̀yin náà lẹ́tún wà ń di ìfọ́po, gbogbo lẹ̀lẹ́ ń gbà máwọn ní àwọn tó jẹ́ onílẹ̀ agbègbè lọ́wọ́. dá yìí sílẹ̀, dá tọ̀hún sílẹ̀. mo débi tí Dangote ti ń ṣe cement, ẹ̀rù Ọlọ́run bà mí. ó tó odidi ìlú kan ilẹ̀ tí bàbá yẹn gbà tó kọ́ ilé-iṣẹ́ sìmẹ́ǹtì. wọ́n wá ń wa sìmẹ́ǹtì yìí kúrò ní Nàìjíríà bí wọ́n ń wa sìmẹ́ǹtì kúrò ní orílẹ̀-èdè yìí lọ tà ní orílẹ̀-èdè míì. àwa tá a jọmọ orílẹ̀-èdè à ń rà lẹ́gbẹ̀ẹ́ ní ẹgbẹ̀rún 5 ó lé àpò kan lọ́wọ́lọ́wọ́ báyìí. tí wọ́n bá dẹ̀ wá kọjá sí orílẹ̀-èdè míì ní àwọn orílẹ̀-èdè tí a bá pa ààlà, bẹ̀rẹ̀ látorí Republic of Benin, Togo, Ghana, Ivory Coast, Liberia, Sierra Leone, àwọn orílẹ̀-èdè yẹn kò ṣeé máa gbọ́ iye tí wọ́n ń ta cement fún wọn. kò tó 2,000. ìbí ni wọ́n dẹ̀ ti máa wà lọ. ọkọ̀ orí ilẹ̀ ló tún máa gbé. ọkọ̀ yẹn á lépo, wọ́n á yọwọ́ àtúnṣe tí ọkọ̀ bá yọnu, wọ́n á yọwọ́ tí ọkọ̀ fúnra ẹ̀ tó ń ṣiṣẹ́. àwọn òṣìṣẹ́ tó máa wa sìmẹ́ǹtì yẹn débi tí wọ́n ń gbé lọ, àwọn náà ó tún gba ẹ̀tọ́ tiwọn. pẹ̀lú gbogbo nǹkan tá a kà sílẹ̀ yìí, kò tó 2,000 tí wọ́n ń tà fún wọn. àwa tá a wá ní ọrọ̀ yìí gangan,
wọ́n ń tà fún wa ní 500 ó lé. Ṣé ilé ayé náà dọ́dẹ̀ ń ṣe yẹn? Ẹ ṣèṣirò, wàláhì ẹ ṣèṣirò wájú Ọlọ́run. Ẹ ṣèṣirò, ẹ máa ṣèṣirò. Àfi kẹ́ ẹ tètè ṣàtúnṣe kọ́rọ̀ tó bọ́wọ́ rí fún yín. Kẹ́ ẹ tètè wá tún ṣe ṣe. Kí ló fa ariwo Biafra fẹ́ lọ, wọ́n fẹ́ kúrò lára Nàìjíríà? Ṣé bí ìyànjẹ ni wọ́n kọ̀? Kí ló fa ariwo Yorùbá fẹ́ lọ? Ṣé bí ìyànjẹ ni wọ́n kọ̀? Kí ló fa ariwo tàwọn Middle Belt táwọn náà sọ pé àwọn fẹ́ dá dúró, Niger Delta táwọn náà sọ pé àwọn fẹ́ dá dúró? Ìyànjẹ ni wọ́n gbogbo wọn kọ̀. Tó bá jẹ́ pé bó ṣe yẹ kán ṣèjọba lé wa lórí náà bá ṣe, kò sẹ́ni tó máa pariwo, kò sẹ́ni tó máa sọ̀rọ̀ yìí pé kò ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Tí mi bá ṣe àṣìṣe, Ọlọ́run ọba afinimọ̀nà kó fi gbogbo wa mọ̀nà. Ìgbà tá a fẹ́ gba òmìnira, nínú àwọn tó wà lórí ìjókòó, ẹni tó ṣe àkóso ìjọba lé wa lórí tí wọ́n ń pè ní Prime Minister, Alhaji Tafawa Balewa, k'Ọlọ́run ọba kó gba àbọ̀ wọn, kó fọ̀run kẹ́ wọn, kó fojú fo àṣìṣe wọn. Torí lọ́dọ̀ tèmi nínú olórí tó dáa ni bàbá yẹn wà, nínú olùbẹ̀rù Ọlọ́run tààrà ni bàbá yẹn wà. A gbọ́ pé bàbá yìí sọ fún wọn yìí pé àwọn tí ẹ̀yin tẹ́ fẹ́ fún wa lómìnira ẹ róore o, torí àwa ẹ̀yà tá a wà ní Nàìjíríà yìí, ìṣe àti àṣà wa ò jọra. Ẹ bá jẹ́ kí oníkálùkù dá dúró lọ́tọ̀ọ̀tọ̀. Wọ́n gbà sí bàbá yìí lẹ́nu. Àwọn kan dúró ń dúró yìí pé àwọn fẹ́ ṣèjọba lórí gbogbo lórí ẹ̀yà tó pọ̀, irú ètò ń ṣẹlẹ̀ ní Amẹ́ríkà tí ẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí, wọ́n ti túkárì kan tó padà tún wá pera wọn padà sákèésì, kan tó máa jẹ́ orúkọ tó ń jẹ́ lénìí United States of America. Wọ́n ti túkárí, wọ́n ti wà papọ̀ rí tí wọ́n túká kan tó pera wọn padà. Bẹ́ẹ̀ ni Germany, East Germany ti wà, West Germany ti wà, kó tó dáàrin kan tó pera wọn padà. Bí àwọn ní ọ̀bọ ṣiṣẹ́ orí tí náà kí ò ṣe. Nígbà tí ìṣe àti àṣà wa tí a fi bẹ̀yẹn jọra, tó wá di tipẹ́tipẹ́ ń ti rán ikùn máa rúgbó kì í já lọ́rọ̀ tiwa. Ẹ ṣe fáwa náà láǹfààní ká dán irú nǹkan bẹ́yẹn wò, ká tiẹ̀ gbìyànjú ẹ̀ wò bóyá yóò pé wa tàbí yóò tún pé wa. Kàkà kí wọ́n fi ojú abala abẹ̀yẹn wo ọ̀rọ̀ wa, àrá láéláé kò ní ṣẹlẹ̀. Wọ́n tiẹ̀ máa tún lo àwọn èdè kan wá ní indivisible Nàìjíríà. Ìyẹn ni pé Nàìjíríà tí kò ṣeé pín. Àwọn orílẹ̀-èdè tó kàǹkà jù wá lọ, wọ́n máa pín lénìí, ọrùn ò mà ti torí ẹ̀yà. Nínú àwọn tán pín gan, àwọn míì gbádùn bí ìranú ṣúgà léyìn tí wọ́n ń rò pé kí làwọn ti ń ṣe táwọn ò ti dá wà báyìí látẹ̀yìn. Àwọn kan dẹ̀ wà tán ń jìyà. Bí bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn. Ìka ọwọ́ wa ò dọ́gba, gbogbo wa ò lè rí bákan náà. Tí wá ṣe wá jẹ́ tó fi di pé láéláé kò ṣeé ṣe, a lè gbà kẹ́ lọ. Èyí tó ti ẹ̀dùn yànjú ni pé
àwọn tó ń jẹ́ ọmọ onílẹ̀ gan láàrin àwọn tí wọ́n rò pé èyí tá a ṣe tó ẹ jẹ́ kó ní kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn tó jẹ́ ọmọ onílẹ̀ gan tún wà lára àwọn tó ń gbé sùnmọ̀mí ìpèsè kò ní rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tásìkò tọ́lọ́run bá tó yóò ṣẹlẹ̀, torí pé ohun kan ò ní jáde lẹ́nu ẹ̀dá kọ́lọ́run má mọ̀ sí. Ọlọ́run ló ń bẹ lára wa tá a fi ń rọ́rọ̀ sọ. Àwọn kan ní bàbá lókè, ibo ni wọ́n mọ̀ tọ́lọ́run wà? Kò síbi tọ́lọ́run ò sí. Ọba tó sọ pé òun sún wa ju ká ṣán ọrùn wa lọ, òun ló ń bẹ lára wa tá a fi ń rọ́rọ̀ sọ. Òun ló ń bẹ lára wa tá a fi ń mí lọ sókè mí lọ sílẹ̀. Òun ló ń bẹ lára wa tá a fi ń rí orí rò, sọ̀rọ̀ jáde. Ọ̀rọ̀ ẹlòmíà sọ̀rọ̀ onílàákàyè, ẹlòmíà sọ̀rọ̀ òmùgọ̀ lẹ́nu. Bó ṣe wọ Ọlọ́run ni. Wèrè míì tó ń lọ lórí títì, téèyàn ò bá ṣọ́ra yóò tara kọlù Ọlọ́run, torí ibi tó wu Ọlọ́run tó fẹ́ lò sí ló lò sí yẹn. Ó rọrùn fún Ọlọ́run kí ẹnikẹ́ni má jẹ́ aláàbọ̀ ara, kẹ́nikẹ́ni má jẹ́ ọlọ́dẹ orí, kí gbogbo wa kó jẹ́ pé ọ̀nà kan, ẹ̀sìn kan, ìwà kan ni gbogbo wa ń hù, èdè kan ni gbogbo wa ń sọ jáde lẹ́nu. Ṣùgbọ́n ká lè mọ títóbi ẹ̀ ló fi pín wa sí ọ̀tọ̀ọ̀tọ̀ bá a ṣe wà. Tédè ẹnìkíní ọjọ́ tẹ́nìkejì, tẹ́nìkejì ọjọ́ tẹ́nìkẹta, tẹ́nìkẹta ọjọ́ tẹ́nìkẹrin. Ẹ ṣayé eré o, ẹ ṣayé eré o, ẹ ṣayé eré o. Kò ní máa rí báyìí lọ. Bó bá dásìkò àti iṣu gẹ́gẹ́ bí mo ṣe sọ, fùrọ̀ máa là. Nǹkan táwọn kan rò pé kò ní ṣe é ṣe, á bọ́ sí ṣíṣe. Kódà ìrọ̀rùn ni ó jẹ́, àṣẹ tọlọ́run. Ẹ bá wa pín ètò yìí kó kárí, kó kákó, kó dé gbogbo ibi tó bá yẹ kó dé. Ọlọ́run á ṣe nínú iṣẹ́ tẹ̀yin náà. Mo dúró báyìí náà fún àsìkò yìí. Láìpẹ́ ẹ tún máa padà rí mi.